ogun abẹ́lé orí kẹrìndínláàádọ́rin. àwọn ọmọ ojúkú ṣẹ̀rù bà ọbásanjọ́, wọ́n fi ẹ̀rọ̀pléènì wọn ju bọ́ǹbù lu pápá ọkọ̀ òfurufú ní pọ́tà. gbogbo ayé ti ń retí ibi tí ogun náà yóò tún gbà yọ. àwọn oníròyìn ti ń pariwo pé èèlò ogun tuntun ń bọ̀ sọ́wọ́ ọ̀gágun àgbà tí í ṣe lórí orílẹ̀-èdè Biafra, Emeka Ojukwu, àti pé tí àwọn èròjà ogun náà bá dé, kò sí ohun kan táwọn jagunjagun Nàìjíríà yóò tún lè ṣe mọ́. a jẹ́ pé wọ́n wọ gàù nìyẹn. ìjà oríṣiríṣi táwọn ọmọ ogun kọmandósì ń jà níbi tó jẹ́ tipátipá ni wọ́n fi ń kápá àwọn ọmọ ogun Biafra yìí, kì í ṣe èyí tó tẹ́ àwọn tí wọ́n fẹ́ràn Nàìjíríà tí wọ́n sì ń wo ibi tí ogun náà ń lọ lọ́rùn. wọ́n ní bí nǹkan bá ń lọ báyìí, táwọn olórí ogun Nàìjíríà kò bá tètè kápá àwọn ọmọ Biafra kí wọ́n sì rí i pé wọn kò gbérí mọ́, àwọn ọmọ ogun Ojukwu náà yóò gbẹ̀yìn yọ sí wọn. bí ọ̀rọ̀ bá sì ti dà bẹ́ẹ̀, ẹni yára lògùn ìgbè ní o. kò má wàá di pé àwọn ọmọ ogun Ojukwu ni yóò lé àwọn ọmọ Nàìjíríà náà tí wọn yóò sì kápá wọn. ọkàn àwọn olórí ìjọba lẹ́kọ̀ọ́ pàápàá kò balẹ̀ mọ́, wọ́n sì fẹ́ máa dá ara wọn lẹ́bi pé ǹjẹ́ Benjamin Adékúnlé tó kúrò lójú ogun yìí kò ní kó bá àwọn. bẹ́ẹ̀ kì í kúkú ṣe pé Olúṣẹ́gun Ọbásanjọ́ kò gbìyànjú tó, òun náà ń gbìyànjú tiẹ̀, ó sì ń ṣe gudugudu méje, ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ń ṣe kò tí ì yọni. àwọn ò mọ̀ pé ó ti bá àwọn aṣáájú ogun tiẹ̀ náà ṣèpàdé tí wọ́n sì ti fẹnu kò láti lọ ká àwọn ọmọ ogun Biafra mọ́ ibùbá wọn, kí wọ́n sì ṣe wọ́n bí ọ̀sẹ̀ tí í ṣojú. ètò tí Ọbásanjọ́ àtàwọn èèyàn rẹ̀ ti ṣe ni pé kí àwọn lọ ká àwọn ọmọ Ojukwu yìí mọ́, kí àwọn sì jẹ́ kí wọ́n lo gbogbo èèlò ogun tó wà lọ́wọ́ wọn, kí wọ́n yin gbogbo ìbọn wọn, kí wọ́n sì ju bọ́ǹbù tó bá wà lọ́wọ́ wọn pátá. àwọn Ọbásanjọ́ ti rò pé tí àwọn bá ti lè tàn wọ́n jáde bẹ́ẹ̀, tí wọ́n sì lo gbogbo ohun tó wà lọ́wọ́ wọn, lẹ́yìn náà ni àwọn yóò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ fún wọn, tí àwọn yóò sì dáná bò wọ́n, tí àwọn yóò sì mú wọn ṣínkún nítorí kò ní sí ọta ìbọn lọ́wọ́ wọn mọ́. bẹ́ẹ̀ ni àwọn yóò sì ti dí gbogbo ọ̀nà mọ́ wọn láti lè rí àwọn ohun ìjà tuntun kó wọ ojú ogun náà. kò sì ní sí ọ̀nà míì fún wọn ju kí wọ́n sọ̀rẹ́ńdà tàbí kí wọ́n kú ikú ìbọn lójú ogun lọ. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wa rí bó ṣe rí yìí, táwọn ọmọ Ojukwu bá wọn jà ní àwọn ibì kan tó jẹ́ ọ̀mì ni wọ́n ń ta, tí wọ́n sì tún bá wọn jà níbòmíì tó jẹ́ àwọn ọmọ ogun Ojukwu tún kó gìrìgìrì bá wọn kí apá tó ṣẹ̀ṣẹ̀ ká wọn. Ọbásanjọ́ tún èrò ogun náà pa. òun àtàwọn èèyàn ẹ̀ jókòó, wọ́n ronú ọ̀nà míì táwọn lè fi mú àwọn èèyàn yìí, wọ́n sì ní kò sí ohun tí àwọn lè ṣe ju kí àwọn ṣètò débi pé bí àwọn bá ti lè yálu àwọn ọmọ ogun Biafra tí àwọn sì dáná ìbọn bò wọ́n débi pé níṣe ni wọ́n ń sá lọ, àwọn ò gbọ́dọ̀ padà lẹ́yìn wọn mọ́ o, kí àwọn kúkú máa lé wọn lọ títí débi tí wọn yóò fi lé wọn wọ ìlú míì, tí àwọn yóò sì dà wọ́n láàmú débi tí wọn kò fi ní lè dúró níbì kankan jà mọ́. wọ́n ti ṣe bẹ́ẹ̀ níbì kan rí, ṣùgbọ́n wọn kò lé wọn. ìyẹn nígbà tí àwọn ọmọ ogun kọmandó lé àwọn ọmọ ogun Biafra ọ̀wọ́ 12 kúrò ní olú ilé wọn níbi tí wọ́n ti ń pàṣẹ gbogbo. níṣe ni àwọn yẹn sáré kó ẹrù wọn, tí wọ́n kọ ibùdó náà sílẹ̀ tí wọ́n sì sá lọ. bó ṣe pé àwọn sọ́jà kọmandó yìí tẹ̀lé àwọn ọmọ ogun Biafra tí wọ́n ń sá lọ náà ni wọn kò ní lè tún sáré kọ ibùdó míì kí wọ́n sì jókòó kí wọ́n tún máa ṣètò ogun wọn. ohun tí Ọbásanjọ́ wá sọ pé òun fẹ́ ṣe nìyẹn. ó ní bí wọ́n bá ti lé wọn níbìkan, àwọn kò ní padà lẹ́yìn wọn mọ́ títí àwọn yóò fi lé wọn lu odò, tàbí táwọn yóò fi lé wọn kọlu àwọn ọmọ ogun Nàìjíríà míì tí wọ́n bá ti faraṣoko síbìkan tí wọ́n ń retí àwọn ọmọ ogun Ojukwu náà lójú ogun. ọkùnrin olórí ogun àwọn kọmandó náà ní bí àwọn bá lọ ṣe bẹ́ẹ̀, kí á làwọn yóò pín àwọn ọmọ ogun Biafra yìí sí bí ọ̀nà méjì, wọn kò sì ní lè pàdé ara wọn mọ́. bí àwọn bá sì ti pín wọn sí ọ̀nà méjì bẹ́ẹ̀, làwọn ọmọ ogun kọmandó kan yóò dojú kọ wọn lọ́kọ̀ọ̀kan, kò sì lè pẹ́ tí àwọn yóò fi rẹ́yìn wọn. Ọbásanjọ́ ní ètò náà kì í ṣe ohun tó le rárá. àwọn sọ́jà kọmandó kan yóò máa lé àwọn ọmọ Biafra yìí gba apá ọ̀nà Aba sí Kọ́tẹ̀pẹ̀nẹ̀ títí tí wọn yóò fi lé wọn láti Aba wọ Umuahia, níbi tí àwọn ọmọ ogun Nàìjíríà míì yóò ti tẹ̀ wọ́n pa. bí àwọn wọ̀nyí bá ń ṣe tiwọn, bẹ́ẹ̀ làwọn míì yóò máa lé wọn láti Kọ́tẹ̀pẹ̀nẹ̀, wọn yóò máa lé wọn títí wọ Bèǹdé, níbi tí wọn yóò ti tún kọlu àwọn ẹrú ikú ọmọ kọmandó míì tí wọn yóò máa retí wọn láti dáná ogun yá wọn gidigidi. ètò tí Ọbásanjọ́ ń ṣe yìí ni yóò pín àwọn ọmọ ogun àti ètò ogun ìjíjà náà sí ọ̀nà méjì ọgbọọgba. bí àwọn kan bá wà ní apá Arochukwu
ní ọ̀háfíà, àwọn míì yóò wà ní ọwọ́ òwèrè sí ọ́ọ̀lù tí wọn yóò sì bá ibẹ̀ já sí uli àti híàlà. Bí eléyìí bá ti lè ṣeé ṣe bẹ́ẹ̀, ogun ti parí nìyẹn, nítorí gbogbo agbára àwọn ọmọ Ìgbò yìí ni wọn yóò ti gbà tán, kò sì ní sí ọ̀nà kan tí wọn yóò gbà tí wọn yóò fi lè ṣẹ́gun náà mọ́, nítorí àwọn kọmando yìí yóò ká wọn mọ́ ọ̀nà gbogbo ni. Ọbásanjọ́ fúnra ẹ̀ mọ̀ pé ètò tuntun tí òun gbé kalẹ̀ yìí òun nìkan kò ní lè dá a ṣe. Ó ní òun yóò bá àwọn olórí ogun tó kù ní àyíká òun sọ̀rọ̀, ìyẹn ọ̀gágun Iliya Bisala tó wà lọ́nà Onitsha àti ọ̀gágun Jalo tí òun náà jẹ́ ẹ̀ka ológun tí wọ́n ń pè ní Division 2. ṣùgbọ́n kí eléyìí tó ṣeé ṣe, Ọbásanjọ́ gbéra ó di Èkó, ìyẹn níbẹ̀rẹ̀ oṣù kọkànlá ọdún 1969. Ó ń fẹ́ lọ ṣàlàyé ètò tí òun ṣe láti jẹ́ kí àwọn kọmando ṣẹ́gun náà kíá fún àwọn tí wọ́n jẹ́ alákòóso ogun jíjà náà lẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n jẹ́ ọ̀gá nídìí iṣẹ́ ìjọba ológun lábẹ́ Yakubu Gowon. Ọ̀dọ̀ ẹni tó lọ tààrà ní ọ̀gágun James Olúlẹ́yẹ, ṣé òun ni olórí àwọn akọ̀wé ìjọba ológun wọn. Níbí yìí ló ti kọ́kọ́ hàn pé èròǹgbà àwọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ ní ẹ̀ka tó ń darí ogun abẹ́lé náà kò bá ti Ọbásanjọ́ mu. Èrò àwọn méjèèjì yàtọ̀ síra wọn. Ọkàn olú iléeṣẹ́ ológun ìgbà náà kò balẹ̀, wọn ò sì fara mọ́ àwọn ohun tí Ọbásanjọ́ tún pètepèrò. Wọ́n ní àwọn ò ní jẹ́ káwọn ọmọ ogun ojúkú tan àwọn ọmọ kọmando, kí wọ́n máa sáré tẹ̀lé wọn lẹ́yìn, kí wọ́n máa tàn wọ́n títí tí wọn yóò fi mú wọn dé àfonífojì ikú, níbi tí wọn yóò ti yí padà tí wọn yóò sì pa gbogbo wọn lẹ́ẹ̀kan náà. Ohun tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀ sí ètò Ọbásanjọ́ yìí nìyẹn. Bẹ́ẹ̀ ni èèyàn ò lè bá àwọn ará Èkó ìgbà náà wí, ìyẹn àwọn tí wọ́n wà ní olú iléeṣẹ́ àwọn ológun Nàìjíríà yìí, nítorí ìsọnù tí irú ìrìn bẹ́ẹ̀ yẹn ti mú wá fún wọn nígbà táwọn sójà kan tí Muritàlá ṣáájú fẹ́ wọ ìlú Onitsha lọ́jọ́sí. Ọ̀rọ̀ náà le, ó sì yíwọ́ débi pé bí 2,000 àwọn sójà ọmọ Nàìjíríà ni wọ́n bá ìrìn Muritàlá náà lọ. Ohun tó sì gbé Muritàlá kúrò lójú ogun rèé, nítorí nígbà tí wọ́n ń sọ pé bó ti ṣètò náà kò dáa, ó ní kí wọ́n má sọ bẹ́ẹ̀ fóun mọ́. Èèyàn ò lè jagun abẹ́lé káwọn sójà má ṣòfò, iye sójà tó kú sójú ogun kọ́ lèèyàn yóò máa kà bí kò ṣe kí àwọn ti ṣẹ́gun náà ni. Ọ̀rọ̀ náà dá ìjà sílẹ̀ láàrin Gowon tí í ṣe olórí ìjọba àti Muritàlá, bẹ́ẹ̀ ló sì mú ìkùnsínú pàápàá wá kí wọ́n tó tètè pa iná ọ̀tẹ̀ tó fẹ́ tìdí ọ̀rọ̀ náà yọ. Àwọn tí wọ́n wà ní iléeṣẹ́ ológun Nàìjíríà lẹ́kọ̀ọ́ tí wọn kò tí ì gbàgbé ohun tó ṣẹlẹ̀ àti bí ọ̀rọ̀ náà ti le tó nígbà náà, kò tún fẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́, ni wọ́n ṣe ní kí Ọbásanjọ́ mú ọgbọ́n míì wá yàtọ̀ sí ọgbọ́n atọ́nipa yìí jàre. Ohun tí àwọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣèpinnu lórí ogun abẹ́lé yìí fẹ́ kí Ọbásanjọ́ ṣe ni kó kó àwọn ọmọ ogun ẹ̀ kí wọ́n sì lọ gba pápá ọkọ̀ òfurufú kan náà tó kù táwọn ọmọ ogun Biafra ń lò, ìyẹn pápá ọkọ̀ òfurufú Uli Ihiala. Wọ́n ní bó bá ti gba pápá ọkọ̀ òfurufú náà, ogun yìí yóò parí, àwọn yóò sì lẹ́yìn àwọn ọmọ ogun ojúkú lẹ́ẹ̀kan náà. Wọ́n ní ìdààmú lásán ni Ọbásanjọ́ yóò tún dá sílẹ̀ tó bá ní òun fẹ́ máa lé àwọn ọmọ Biafra kiri inú ìgbẹ́. Ó ṣeé ṣe kó sì jẹ́ pé ohun tí yóò ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà nìyẹn. Ṣùgbọ́n Ọbásanjọ́ ò gbà o, bó tiẹ̀ jẹ́ pé kò lè máa bá àwọn ọ̀gá ẹ̀ jiyàn. Ó ní òun lòun wà lójú ogun, òun lòun mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn, ó sì yé òun bí ọ̀nà ṣe rí gan. Ṣùgbọ́n gbogbo àlàyé tó ń ṣe yìí, àwọn ọ̀gá ẹ̀ yìí kò yí wọn lọ́kàn padà o. Àwọn fẹ́ kó gba tiwọn kó sì tẹ̀lé àṣẹ tí àwọn bá pa fún un. Bẹ́ẹ̀ Ọbásanjọ́ náà ń fẹ́ kí wọ́n gba tòun, kí wọ́n jẹ́ kí ọ̀nà tóun fẹ́ tọ̀ náà jẹ́ èyí tí wọ́n fàṣẹ sí. Ìbínú ọ̀rọ̀ náà lọ Ọbásanjọ́ fi bínú padà sí Port Harcourt níbi tí ogun náà ti ń lọ lọ́wọ́. Nígbà tí Ọbásanjọ́ yóò fi dé Port Harcourt, nǹkan míì ti ṣẹlẹ̀. Àwọn ọmọ ogun ojúkú ti gbọ̀nà míì yọ, wọ́n ti ń wá ṣẹ̀rùbà àwọn ọmọ ogun kọmando nílé wọn gan. Lọ́jọ́ 10 oṣù kọkànlá ọdún 1969 yìí gan ni o, ìṣẹ̀lẹ̀ tó sì kó Ọbásanjọ́ pàápàá láyà sókè ni. Àwọn ọmọ Biafra gbé aeroplane ogun wọn wá sí Port Harcourt, kò sì sẹ́ni tó mọ̀ pé wọ́n ń bọ̀ nínú àwọn ọmọ ogun kọmando, bẹ́ẹ̀ ni wọn ò múra sílẹ̀ fún wọn rárá. Ṣé bó bá ṣe pé wọ́n mọ̀ ni, ó ṣeé ṣe kí wọ́n má tí ì dé àwọn aeroplane tiwọn náà kalẹ̀, kí wọ́n sì máa dúró dè wọ́n, tó jẹ́ tí wọ́n bá ti yọ ni wọ́n yóò ti já wọn bọ́, wọ́n sì ti lè já wọn bọ́ sínú ìgbẹ́ kó tilẹ̀ tó di pé wọ́n wọ àárín ìgboro. Ṣùgbọ́n wọn ò mọ̀, àwọn ọmọ ogun ojúkú náà kò fún wọn lára. Wọ́n kàn sọ pé àwọn ń gbé aeroplane àwọn bọ̀, lójijì ni wọ́n ká wọn mọ́, wọ́n sì ṣe wọn bí ọṣẹ tí ń ṣojú láàrin ìgboro Pọ́tà. Aeroplane ni wọ́n gbé wá pápá ọkọ̀ òfurufú Port Harcourt yìí gan ni wọ́n sì dojú ìjà kọ.
bí aeroplane àwọn Biafra náà ti ń rà bàbà ló ń rà bàbà. Bó ti dé ibi pápá ọkọ̀ òfurufú náà ló bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù àtọwọ́dá àwọn Biafra lulẹ̀, tí bọ́ǹbù náà sì bẹ̀rẹ̀ sí gbiná bí wọ́n ti ń balẹ̀, tí ẹnikẹ́ni tó bá bà sì ń gbọ̀rún lọ. Ọ̀rọ̀ dìbò ló yà fún mi, oníkálukú kí eré mọ́lẹ̀, wọ́n ń sá wọnú ilé, àwọn tí wọ́n ń sá wọnú ìgbẹ́ ń sá wọnú ìgbẹ́. Kò sí sẹ́nìkan tó lè dúró wo ohun tí aeroplane náà fẹ́ ṣe. Kódà àwọn sọ́jà fúnra wọn tí wọ́n wà nítòsí níbẹ̀ kò mọ bí wọn yóò ṣe kojú aeroplane tó ń fò tí kò dákẹ́ yìí, nítorí bó ti ń fò sọ́tún ló ń fò sósì, kò sì sí kinní kan tó dúró tí kò mú balẹ̀. Bó jẹ́ èèyàn ni o, bó sì jẹ́ irinṣẹ́ ni o, àgàgà kó jẹ́ ibi táwọn sọ́jà pọ̀ sí, bí bọ́ǹbù náà bá ti balẹ̀ láàrin wọn, okú lẹ́lẹ́jà ń tà ní. Ìyẹn ni kálukú ṣe ń sá dànù, tí àwọn èèyàn sì ń sá kolobá káàkiri. Kò sẹ́ni tó fẹ́ kú ikú bọ́ǹbù àwọn ọmọ ojúkú. Aeroplane àwọn ọmọ ogun kọmandó méjì kan wà níkàlẹ̀. Aeroplane táwọn náà máa ń lò láti fi jagun bí ogun bá le, wọn a sì tún máa lò wọ́n láti fi kó èèlò ogun láti ibì kan lọ síbì kan. Ṣùgbọ́n iṣẹ́ ìjagun ni aeroplane náà wà fún jùlọ. Ó sì wà nínú àwọn tí Ọbásanjọ́ ti gbójúlé pé òun yóò lò nígbà tí òun bá fẹ́ jagun lé wọn lùgbẹ́ tí òun palẹ̀ mọ́. Ọ̀kan nínú àwọn aeroplane náà ni MiG-17, lára èyí tí wọ́n kó fún wọn láti Russia láti lò bí ogun bá le ni. Èkejì aeroplane náà sì ni LE-28, ìyẹn náà wà nínú àgbójúlé àwọn ọmọ ogun kọmandó. Iléeṣẹ́ ajagun òfurufú ló ní méjèèjì. Kò sì sẹ́ni tó mọ̀ pé ewu òjijì bẹ́ẹ̀ yẹn yóò wù wọ́n. Ṣùgbọ́n pẹ̀lú ṣáná sígbó aeroplane àwọn ọmọ Biafra tí ọwọ́ òyìnbó ti tán lára ẹ̀ àtàwọn bọ́ǹbù tí wọ́n ṣe lọ́wọ́ ara wọn, wọ́n kọlu àwọn aeroplane méjèèjì yìí níbi tí wọ́n gbé wọn kalẹ̀ sí, wọ́n sì bà wọ́n jẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n bà wọ́n jẹ́ débi pé bí ogun kan bá ṣẹlẹ̀ lójijì, aeroplane náà kò lè wúlò rárá. Ohun tí àwọn ọmọ Biafra yìí sì fẹ́ gan-an nìyẹn. Bó bá jẹ́ àwọn ológun nìkan ni kinní náà kàn bẹ́ẹ̀, bó bá ṣe àwọn sọ́jà nìkan ni tàbí àwọn ọmọ ogun òfurufú, bóyá ọ̀rọ̀ náà kò ní le tó bó ṣe le tó yẹn. Ṣùgbọ́n ibì kan wà tí àwọn ọlọ́lá àtàwọn èèyàn pàtàkì tí wọ́n bá wá sí Pọ́tà máa ń jókòó sí ní pápá ọkọ̀ òfurufú yìí. Ààyè àwọn ọlọ́lá, àwọn èèyàn pàtàkì tí wọ́n ń pè ní VIP ni. Bí àwọn àlejò kan bá dé tí wọn kò fẹ́ wọ àárín ìlú nítorí ogun, inú ààyè àwọn ọlọ́lá yìí ni wọn yóò jókòó sí ní pápá ọkọ̀ òfurufú náà. Níbẹ̀ wọn yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bá fẹ́ ṣe tí aeroplane tí wọ́n fẹ́ wọ̀ yóò fi wá gbé wọn. Bí àwọn èèyàn náà ń lọ sí ìrìn àjò kan pàápàá, níbẹ̀ ni àwọn ọlọ́lá àti olórí orílẹ̀-èdè máa ń jókòó sí títí tí aeroplane tí wọ́n bá fẹ́ wọ̀ yóò fi dé. Ààyè ọ̀wọ̀ pátá ní ibẹ̀, kò sì sẹ́ni tó rò pé kinní kan lè dé lójijì tí yóò kọlu ibẹ̀. Ṣùgbọ́n nígbà táwọn ọmọ ojúkú yìí dé pẹ̀lú aeroplane oníbọ́ǹbù yìí, wọ́n ju bọ́ǹbù kan tí kò dáa. Nínú ilé ńlá tí wọ́n kọ́ sẹ́gbẹ̀ẹ́ pápá ọkọ̀ òfurufú yìí ní ààyè àwọn àlejò pàtàkì yìí wà. Kò sì sẹ́ni tó fura nínú àwọn ọlọ́lá pé ogun kan lè le kó dé ibi tí àwọn ti ń jayé ọba. Ṣùgbọ́n lọ́jọ́ náà ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Bọ́ǹbù kan tí àwọn ọmọ ogun ojúkú yìí jù orí ilé náà ló bọ́ sí kẹ̀wù, ló bá fa ilé náà ya. Bó ti fa ilé ọ̀hún ya tó já òrùlé ibẹ̀ kúrò, ní í ṣe ni bọ́ǹbù balẹ̀ gùdẹ̀ sínú ilé ní iná bá sọ. Ọlọ́run yọ àwọn olówó pé wọ́n ti ń sáré kúrò níbẹ̀ tẹ́lẹ̀, àwọn dọ́là náà sì ti ń yẹra kúrò. Ìyẹn ni kò jẹ́ kí òkú tí ìbásùn pọ̀ tó nǹkan. Àfi àwọn bíi ọmọọṣẹ́ bíi ìránṣẹ́ ni wọ́n farapa níbẹ̀. Àwọn olówó náà sì ríbi sá lọ. Ṣùgbọ́n olówó kì í fẹ́ kú, bẹ́ẹ̀ ni ọlọ́lá kò fẹ́ wàhálà. Ìjáyà ọ̀rọ̀ náà mú wọn débi pé kálukú ló sá wọnú ìgbẹ́. Fún bíi wákàtí kan tí aeroplane àwọn Biafra náà sì ti lọ, kò sẹ́nìkan tó lè jáde nínú wọn. Àwọn náà farapamọ́ sínú ìgbẹ́ níbẹ̀ láì ṣe jagunjagun. Aeroplane kan náà tó máa ń kó ẹrù tí àwọn kan gbé ní ṣáátà wá pàápàá kò lọ lọ́fẹ̀ẹ́. Wọ́n bà á jẹ́ pátá lébi pé kò lè ṣeé lò mọ́. Nítorí nígbà tí bọ́ǹbù bọ́ọ̀lù lórí báyìí, níṣe ló gbiná. Kò sì sẹ́ni tó lè súnmọ́ nígbà tí wọ́n ń gbọ́ bó ṣe ń ta pàù tó sì ń kẹ̀hò tí iná ń jó bíi ti àgbákò. Kò tiẹ̀ sẹ́ni tó rójú ráyè tí yóò pa iná nígbà tí kálukú ti ń sá kiri tí kò sẹ́ni tó fẹ́ kú, tí aeroplane àwọn ọmọ Biafra kò sì dákẹ́. Bó ti ń fò lọ ló ń fò bọ̀ tó sì ń ju òkò ìparun bó ti ń lọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ náà aeroplane ti iléeṣẹ́ Pan Africa Air Charter náà bá kinní ọ̀hún lọ. Ó jóná ó sì bàjẹ́, kò sẹ́ni tó lè tún ṣe. Ọ̀rọ̀ náà di ìkàyà, ó kó Ọbásanjọ́ olórí ogun láyà sókè. Ó sì pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n wádìí ohun tó lè fa irú ìjàmbá tó tó báyìí.
àti ohun tí àwọn sọ́jà kọmáńdó fúnra wọn ń wò tí àjálù bẹ́ẹ̀ fi bá wọn. bí wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí náà ni Ọbásanjọ́ múra. ó ní àwọn gbọ́dọ̀ tètè rẹ́yìn àwọn ọmọ Ojúkúwà yìí, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò bà tàwọn jẹ́ káwọn tó ráyè súnmọ́ wọn. kí ni ó wá sáré ṣe bẹ́ẹ̀ o? ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.